Aláròyé máa wí o. àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ rọ Mákindé láti dupò ààrẹ lọ́dún 2027. àwọn alákòóso ètò òṣèlú níjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé pé kó ṣèrànlọ́wọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà nípa dídíje dupò ààrẹ lọ́dún 2027 láti lè tún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí àti ìgbáyégbádùn àwọn aráàlú ṣe. ọjọ́ Ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ni àwọn alákòóso ìjọba ìbílẹ̀ local government secretaries, àwọn councillor alábòójútó supervisory councillors àti àwọn olùrànlọ́wọ́ pàtàkì special assistant láti gbogbo ìjọba ìbílẹ̀ 23 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ìpè yìí ní olúléeṣẹ́ ìjọba secretariat nìbàdàn níbi ìwọ́de awàlẹ́yìn rẹ̀ gómìnà tí wọ́n ṣe. nínú àtẹ̀jáde kan tí ọ̀mọ̀wé Sulaiman Ọlánrewájú olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà nínú ètò ìròyìn fi jáde ní ọjọ́ Ìṣẹ́gun títí di ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2025 yìí ló sọ pé àwọn olùwọ́de wọ̀nyí ní ìmọ̀lára pé bí gómìnà Mákindé bá ní àǹfààní láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe gudugudu méje yàyà mẹ́fà fún orílẹ̀-èdè yìí nítorí iṣẹ́ ribiribi tó ti ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ọdún kẹfà tó ti ń ṣe àkóso rẹ̀. gẹ́gẹ́ bí àwọn olùwọ́de wọ̀nyí tí igbákejì gómìnà amòfin Ibrahim Bayo Lawal tẹ́wọ́ gbà níwájú ọ́fíìsì gómìnà ti wí, wọ́n ní gómìnà Mákindé ti fi hàn nínú ìṣàkóso rẹ̀ pé adarí tó dáńtọ́ lòun. nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn olùwọ́de, alága àwọn kánsẹ́lọ̀ alábòójútó ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Ayọ̀dèjì Ọládépò ní gómìnà Mákindé ti fọgbọ́n ìṣàkóso rẹ̀ hàn èyí tó ní kí ó lè ṣe àtúnṣe mú ìtúnṣe bá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá fún un ní àǹfààní láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí. ó ní àwọn ṣetán láti ṣe àtìlẹ́yìn fún gómìnà láti díje du ipò ààrẹ ní ọdún 2027. nínú èsì rẹ̀, Lawal dúpẹ́ lọ́wọ́ wọn fún àfiyèsí wọn. ó ní nítòótọ́ ni gómìnà Mákindé kún ojú òṣùwọ̀n láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ pẹ̀lú iṣẹ́ ribiribi tó ti ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ó wáá fi dá àwọn olùwọ́de lójú pé gómìnà yóò fèsì sí ìbéèrè wọn tí àsìkò bá tó. nígbà tí amòfin Lawal bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tó gba àwọn olùwọ́de lálejò, ó ní ẹ̀yin náà rí àwọn omilẹ́gbẹ́ èrò tó wá, mi ò mọ̀ pé wọ́n ń bọ̀, àmọ́ nígbà tí mo rí bí inú wọn ṣe ń dùn tó ni mi ò lè ṣàlàyé má jáde sí wọn, pàápàá jùlọ nígbà tí gómìnà ń ṣiṣẹ́ lọ́wọ́. ìdí pàtàkì tí wọ́n fi wá gẹ́gẹ́ bí wọ́n ti sọ ni láti rọ gómìnà pé kí ó wá díje dupò ipò ààrẹ lọ́dún 2027. ìpè tó sì tọ́ ni tó sì dára nítorí pé gómìnà wa ó kún ojú òṣùwọ̀n láti díje du ipò ààrẹ. àwọn èèyàn náà wá láti gbogbo ìjọba ìbílẹ̀ 23 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. èyí fi hàn pé àwọn èèyàn wọ̀nyí ní ìfẹ́ ire fún gómìnà wa. ó wà lọ́wọ́ gómìnà láti ṣe bí wọ́n ti wí, àmọ́ ohun tí àwọn olùwọ́de ń fẹ́ nìyí. màá sì jíṣẹ́ fún gómìnà, mo mọ̀ pé lásìkò tó bá tọ́ yóò fèsì sí ìpè yín. bẹ́ẹ̀ ni igbákejì gómìnà yìí sọ. Táíwò Ọlánrewájú ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.